kò ní yẹ kájọ sọ̀rọ̀ sínú sí. ojú bẹ́ẹ̀ nǹkan náà fi yẹ kó fi ṣoṣù kó fi gbára jù. wọ́n fún ẹ má dùn. máa já ẹ lóun tẹ̀lé ẹ mọ́ ẹ máa ṣe. ọmọ tí wọ́n ti bọ̀ lábẹ́. mo dẹ̀ béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹ wọ́n sọ pé àwọn ò mọbi tó gbà èmi náà tribe láti gbé rí èmi ò rí ẹ báwo ló ṣe ṣé sáàjì ló ń gbé sí ni. eré àyè ni mo gbé. ibo ló wà lọ báyìí. wá fẹ́ lọ wọ ọ̀rẹ́ mi kan bẹ̀. èmi náà fẹ́ rí àwọn tèmi kan sálẹ̀ bẹ́ẹ̀ yẹn ó yẹ kó mọ bó ṣe ń lọ náà fún mi ní some minutes mo ń bọ̀. ẹ̀lú ẹ̀gbọ́n mo wà pa ibo lè wà báyìí ok ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ní surprise package kan fún yín sínsìn náà ti responsible ẹ dúró dé mi bẹ́ẹ̀ máa bá yín sìn I trust na ó yẹ kẹ́ maintain na àmì gan mo ṣú ọ̀ngbòrò ju gbogbo yẹn lọ ó yá dà ẹ̀gbọ́n tó jayé jù ok Bukola mi pẹ̀lú ẹ̀ máa débi kan sìn tó dé wà very important. but ibi tí mo ń lọ yẹn sórí ibi tó ń lọ yẹn bí yẹn ti sẹ́gbẹ́ kan sórí tó yẹ wáyé ó ti rìnnà pàdé olórí ẹ̀ ò tí mọ̀ ni gbà bẹ́ẹ̀ so àwa náà gbogbo nǹkan tá a bá mọ̀ pa máa ṣe fún ẹ a máa ṣe fún ẹ ìwọ náà ṣọmọ bẹ́ẹ̀ ó responsible ju gbogbo yẹn lọ já máa lọ ó ti gbọ́. bọ̀dá Délé. Bros. Big bros. ní gbogbo ẹ̀ ń bí yìí ó ga gbogbo bí dọ́ndé yìí gan-an ti pọ̀ jù. àwọn àgbìyànjú ẹ díẹ̀ máa ní. báwo ni bébè yìí. Gbọ́láhàn lórúkọ tí mo. Búkì lórúkọ mi. Búkì. ó ṣe wá wò káàkiri tó wá wá ètò dájú ní gbogbo orúkọ tó bẹ̀rẹ̀ sí ní gé báyìí. Kọ́lá. Ọ̀dà. No problem. Ṣé àbúrò mi ti bá ẹ sọ púpọ̀ nínú ọ̀rọ̀? Ọ̀nkú, èmi ò kí ń ṣe gbogbo nǹkan tí. Búkì ní sùúrù ẹ̀gbọ́n gẹ́gẹ́ bí nǹkan tẹ́ bá mi sọ̀rọ̀ fóònù as regard to ọmọ tó decent ṣe tó ṣe wà yìí ó yàtọ̀ láàrin àwọn girls yẹn kò mọ bó ṣe ń ṣe lè torí ẹ̀gbọ́n ló yẹ kí n mú wa kò sí wàhálà kankan. Why? Ju gbogbo ẹ̀ lọ. Mò ń wá ẹni tí ó bá wà òkè lóòótọ́ ni gẹ́gẹ́ bí nǹkan tí ó sọ. Mo dẹ̀ bí lè pé òun ò lè rí nǹkan tí ó dà kó ní pé kó máa bọ̀ lọ́dọ̀ mi àti pé òun gọ̀gọ̀ fúnra rẹ̀ kì í ṣe ọmọ burúkú lọ́wọ́ mi. So far tí mo dẹ̀ ti rí èèyàn kan pẹ̀lú ẹ̀ mo ti wò pé ẹni tó tẹ̀lé lẹ́yìn yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà òkè. Ó ní mo ṣe sọ wípé ṣé ó ti bá ẹ sọ ìtòkò ọ̀rọ̀. Ọ̀nkú lóòótọ́ ni wọ́n sọ fún mi bọ̀sẹ̀ àwọn náà nà ní pé ká jọ wá sí bíbá. Big brush ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n ẹ jẹ́ kí n excuse yín kẹ́ méjì kẹ́ lè jọ bára yín fún dáadáa so. ọ̀rọ̀ yẹn á lè jẹ́bi jókòó wọ̀ lẹ́yìn. àìpẹ́ má wọ̀rí ẹ kí mi fi kílẹ̀ lọ so ọ̀rọ̀ yẹn á lè gún mi dáadáa. Bukola ṣé ọmọ Bukola ni kí n pè ní àbí Adébùkọ́lá? Adébùkọ́lá. Adébùkọ́lá ló fẹ́ ajẹ́kùwọ́ náà fẹ́ jọ máa dé bíi tèmi. Well, straight to the point. Èmi ò kí n gbé Nàìjíríà mo ṣẹ̀ṣẹ̀ dé ni àtìgbà tí mo dẹ̀ ti lọ kò sí bí kankan tí mo mọ̀ mọ́ and the best thing for me òun ni pé kí n pe àwọn tí wọ́n mọ̀nà kí wọ́n lè fi mí mọ̀nà kí èèyàn má lè forí gbági gbọ́pẹ́ káàkiri nítorí ẹni tó bá mọ̀nà là ń jẹ́ kó tọ́. That is the main reason why tí mo fi pe àbúrò mi pé kó bá mi wá ọmọbìnrin tó ń fúnra rẹ̀ bá believe pé ó responsible wife material housewife material ó dẹ̀ believe ó jẹ́ kí n wò pé there is someone tó ń rí pé ó lè wà òkè tó lè bá mi wá
ìgbà tó dẹ̀ ti dé gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe ń bá mi sọ̀rọ̀ ó ń bá mi sọ ní sọ pé possible kémi àti ẹjọ́ wà for life nítorí ẹ̀ tí mo fẹ́ fẹ́ for now mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó kọ̀ọ̀kan ni lóòótọ́ mi mọ̀ wà tó wà nínú ẹ̀ àmọ́ ojú ẹ̀ tí mò ń wò ẹ̀ ó tẹ́ mi lọ́rùn as a person jọ gbogbo ẹni ìwà tó bá nínú tí ò bá wà òkè for now jọ mo fẹ́ kó bá mi change ẹ̀ náà nítorí ojú ẹ̀ tí mò ń wò ó ti kọ́kọ́ tẹ́ mi lọ́rùn mo nífẹ̀ẹ́ gan tó bá gbà láti fẹ́ mi. ọ̀nkú èmi ọ̀rọ̀ tẹ́ ń sọ ìfọ́nì sí mi o but ẹ jẹ́ kí n lọ ronú. Well, ìwọ ló ní right sí everything tó bá wọ̀n ẹ́ anybody ló ní opportunity láti lè decide fàyè ẹ̀ bó bá ṣe rí. o lè lọ rò o lè lọ tẹ̀ǹkẹ́ ẹni àbó bá ṣe fè but bí nǹkan tẹ̀mí rí àti nǹkan tí ẹ̀mí tó máa ń bá wa sọ̀rọ̀ kó tó di pa kúrò ní Nàìjíríà mo ní ẹ̀mí Jésù gan bọ̀bá tí mo ti dán yẹn. ẹ má bínú normally mo kàn fẹ́ surprise ní dẹ́ẹ̀ gbogbo time tí ẹ ò fi sílé tí ẹ travel yẹn o ni mo ti ń ṣe gbogbo àwọn ètò yẹn díẹ̀díẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀mí mímọ́ máa ń báyọ̀ sọ̀rọ̀ ni tó bá dẹ̀ ti báyọ̀ sọ̀rọ̀ àfi kéèyàn gíṣẹ́ tó sọ mo rò pé ara ṣẹ́ tẹ̀mí mímọ́ sọ fún mi ò ní. bẹ́ẹ̀ tí ẹ rí how are you ẹ kò gbádùn ẹ jọ kí lórúkọ tí. Búkì. Kọ́lá ṣé ẹ fẹ́ fẹ́ wa ni àbí wàá tán wa jẹ. mo wá fẹ́ yín ni. That's nice. And by the way kí ni qualification yìí. NCO dání mi but láti bí 4 years tí mo ti jáde mi ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́. No problem. NCO down. That's nice. Bọ́lá o àbí báwo ni. ó yẹ kẹ́ ẹ mọ ọmọ tẹbí dáàdì obìnrin kan lè tàn wá jẹ ní lẹ́bù tàdé wáyé mọ́ torí kì í ṣàwọn nìkan lóbìnrin àkọ́kọ́ tá a máa rí. Mo dẹ̀ ti ṣe gbogbo àwọn findings mi pátápátá mo ti rí i pé ọmọ tí ó wà òkè gbogbo àwọn kan tó need láti túnṣe nínú ayé ẹ̀ ìgbà mélòó la máa fi ṣe yẹn bọ́tọ̀ ọmọ gidi ní ṣá. bẹ́ẹ̀ tí ẹ rí ọjọ́ mi. Okay. Anyway mo fẹ́ dé club. No problem sir. a máa sọ pé tó a máa gbádùn ara ẹ bá èmi tí wọ́n bá fà gbogbo ìtẹ́ yìí sọ yẹn dájú kápá pé yẹn ti rí bẹ́sà but fún ìbọn bí ṣe máa gẹ̀ tó fún ara rẹ̀ mo ti try náà bẹ̀rẹ̀ sí ní mú the problem tí mo ní sí ni because mo mọ ọkọ tó náà ti máa face fi ti ń jáde ẹjọ́ tó náà. wo ni ṣé o rí lẹ́yìn ìgbà tó rí ìlú òyìnbó tán ojú ọmọ òyìnbó tó ó rí mẹ́wàá ó sì ti ṣe díẹ̀ tóun gan ti wá sọ́dọ̀ mi mo ti pẹ́ díẹ̀ tó ti wá sọ́dọ̀ mi lórí pé ó dàbí nǹkan pé nọ́mbà rẹ̀ náà kò lọ ó ṣeé ṣe kó ti pààrọ̀ nọ́mbà tẹlifóònù.